ọjọ́ 21 àti ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2022 ọjọ́ málegbàgbé ńláńlá ni fún Kabiessi ọba Elechi Camille Adébọ́lá Adékíwá Ọ̀tẹ̀bọ̀lẹ̀ àti kékeré gbadé àrólé ọ̀rọ̀ yàn òní ọ̀sọ́lọ̀ ti ìlú Ipobe tó ń ṣayẹyẹ ọdún 5 tó pé lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. ọjọ́ ìkan náà ló yàn láàyò láti lè fi sọ àwọn ènìyàn lóyè lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. ìlú Ipobe ń dùn yùngbàyùngbà níbi tá a ti rí àwọn ọba aládé látorílẹ̀-èdè Benin àtorílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tóyáyá láti wá kópa. gbàgede kan tó wà ní àdúgbò Somdo níwájú ilé ìgbafẹ́ Hallelujah Hotel ló gba òbítíbitì èrò èyí tó wá síbi ayẹyẹ náà. àwọn ikọ̀ tó wá sójú Ọ̀yọ́mèsì níbi ayẹyẹ ọ̀hún wọ́n rọ àwọn ọba wípé kí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan torí ọ̀ràn míyàn ló pa gbogbo wa pọ̀ àtẹ̀dé káàrọ̀ ẹ̀ òjìrè. alága ìjọba ìbílẹ̀ ìlú Ipobe olóyè Dínà Simon Adébáyọ̀ àti aṣojú ikọ̀ tó ń darí káàrọ̀ òjìrè ní orílẹ̀-èdè Benin bàbá wa olóyè onílùdé àtàwọn èèyàn lẹ́ẹ̀kan ló yọjú síbi ayẹyẹ náà. àkàkàtà àwọn oyè ni wọ́n fi dá àwọn ènìyàn lọ́lá níbi tí a ti rí oyè bàbá ọba tí wọ́n fi bàbá wa Mùsù Salomon jẹ àti ọ̀túnba Kabiessi ọba ìlú Ipobe olóyè Fatai Jinadu tí wọ́n sọ lóyè ọ̀hún. àwọn oyè yìí ò ṣe é kà tán níbi tí wọ́n ti sọ ọ̀gbẹ́ni Ìdóníyì Dominic ní oyè ààrẹ gbọ́baníyì tí gbogbo ìlú sì fi ń dùn yùngbàyùngbà. lásìkò tó ń sọ̀rọ̀ Kabiessi ọba ìlú Ipobe ọba Elechi Camille Adébọ́lá Adékíwá Ọ̀tẹ̀bọ̀lẹ̀ fi ìdùnnú ẹ̀ hàn sí gbogbo àwọn ọba tó kópa àtàwọn ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó bá wọn lóyè ọ̀hún wá. Honorable Kusonda Mukaram Ajibade èyí tí ìyàwó wọn Alhaja Latifat Kusonda táwọn náà pẹ̀lú wà lára àwọn olóyè ní Honorable ti sọ di mímọ̀ nípa ìdùnnú wọn lórí bí ayé ọ̀hún bó ti wáyé. àwọn ọmọ ìlú Ipobe tó wà nílùú òkèrè wọn ò gbẹ́yìn láti yọjú níbi tá a ti rí lẹ́ẹ̀kan nínú iṣẹ́ ọba àtàwọn tí wọ́n fi dùnnú àti ayọ̀ yọjú síbi ayẹyẹ yìí kò lóǹkà. gbajúgbajà òṣèré ni Alhaji Sefiu Alao ló da ìlú bolẹ̀ ní kété ìgbà tí ayẹyẹ ìfinijoyè tó wá sópin. ojúléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV wà ń bẹ̀ láti ṣe àkójọpọ̀ fọ́nrán yìí kí gbogbo èèyàn bá lè láǹfààní láti fojú gánní kí wọ́n sì ṣe é dà. bí ayẹyẹ yìí bó ṣe ń lọ ní iléeṣẹ́ Lókìkí FM ń gbé àti gbogbo àwọn oníwèé ìròyìn tó wà ní ìkàlẹ̀ lọ́jọ́ yìí bó tilẹ̀ jẹ́ pé òjò fẹ́ dí ìnáwó yìí lọ́wọ́ díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run gbàkóso síbẹ̀ ọmọ ìlú sì fojú lóúnjẹ. Alhaji Ibrahim Dende tí wòye mọ̀ sí IBD òun náà kò gbẹ́yìn láti yọjú síbẹ̀. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. ẹ má gbàgbé láti bá wa pín ìròyìn káàkiri kẹ́sì lọ bá wa abọ́né sórí iṣẹ́ wa ní orí YouTube àti Facebook kẹ́lẹ̀ máa rí ohun tó ń lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.